بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Kí gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wá ní gbogbo bí àyíká ìta bá wà pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Nípa ọ̀rọ̀ tí ó ń lọ nípa ọ̀rọ̀ ta ni Ọlọ́run, kò yẹ kí n jáde rárá títorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ sí lọ́tùn tó ń sọ sí lósì. Alhamdulillah, Ọlọ́run ní kí a rí àwọn ọmọ ìyá tí wọ́n kájú ẹ̀ tí wọ́n lè handle kéèsì yẹn. Ṣùgbọ́n Yorùbá bọ̀ nígbà míì wọ́n pòwe pé àbí wọ́n sì ṣe àkàwé ọ̀rọ̀ wípé ibi tó yẹ ká ti bá kinní kan tá a bá wá ń bá kinní kan bẹ́ẹ̀ máa ń yani lẹ́nu. Eléyìí ni tí ó jẹ́ ń pe àkíyèsí àbí kí n pè ní advice, ìmọ̀ràn pàtàkì fún Mr. Omoyele Sowore. Ìmọ̀ràn ni mo fẹ́ fún tọ́lọ́run bá ní kí ó lè gbọ́ kó lè gbà, torí pé kò sẹ́ni tí ó tayọ ìmọ̀ràn. Kí ni ìmọ̀ràn tí mo fẹ́ fún Omoyele Sowore tó bá ń gbọ́ mi àbí táwọn èèyàn rẹ̀ bá sì kọsẹ̀ bá fídíò eléyìí kí wọ́n jẹ́ kí ó dé tì gbọ́ rẹ̀. Ìmọ̀ràn tí mo fẹ́ fún ni wípé gbogbo ìgbà tó bá ti fẹ́ sọ̀rọ̀ àbó fẹ́ jáde sórí social media, tó bá ti ṣàkíyèsí àbó fura pé bóyá oorun ń kun òun, tó bá rí pé oorun ń kun òun àbí ó feel pé bóyá ara òun weak, ó lè rọ́rọ̀ tí ó jó lára kó má sáré sọ̀rọ̀, yóò dáa kó lọ sùn. Tó bá sùn, tó bá jí, ó súnmọ́ kó refresh brain, ó sì súnmọ́ kí ó regain energy rẹ̀, torí pé kí ni ẹni tó ń kùn pẹ̀lú ọ̀mùtí, ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu àwọn méjèèjì kò nífẹ̀ẹ́ sí ìyàtọ̀. Ẹni tó ń bá ń kùn yóò máa skip, tí máa ń sọ̀rọ̀ lọ yóò máa béèrè bọ́mọdé, so làákàyè rẹ̀ ò ní settle. So kọ́rọ̀ rẹ̀ má bàa jọ ẹni tí ọ̀rọ̀ tí bá ń sọ lẹ́nu kó má jọ ọ̀rọ̀ ọ̀mùtí, kí ọ̀rọ̀ rẹ̀ tó bá ń sọ lẹ́nu kó má bàa jọ ti ọ̀mùtí. Ṣé wá rọ́mùtí? Ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu ọ̀mùtí tó bá ti mutí yóò kẹ́ri, ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ wèrè, ọ̀rọ̀ yẹn máa ń súnmọ́ra wọn gan. So mo rọ̀ ọ́, mo gbà á níyànjú tó bá gbọ́ kò bá dà kó lè tẹ̀lé. Tó bá ti fura pé oorun ń kun kó má jáde sọ̀rọ̀ mọ́. Gbogbo èèyàn kọ́ làlàáfíà rẹ̀ gbé tóorun bá ti ń kun kó lè sọ̀rọ̀ tí ó sì ní máa sọ̀sọkúsọ àbí kó máa wọ̀gbẹ́ lọ. So ìyẹn jẹ́ advice alákọ̀ọ́kọ́. Ìmọ̀ràn mi ẹlẹ́ẹ̀kejì òun ni pé gbogbo ìgbà tó bá fẹ́ sọ̀rọ̀ lórí social media yóò dáa púpọ̀ kó máa ṣe offline. Títorí pé tí a bá ń ṣe online, àwọn ọ̀rọ̀ kan máa ń jáde lẹ́nu èèyàn tí ò ní ṣe retract mọ́, tí ò ní ṣe dá padà mọ́. But tó bá ṣe offline, ìmọ̀ràn ni o, ó lè máa mọ àwọn ọ̀rọ̀ tó yẹ kó jáde ní ẹnu rẹ̀, pàápàá jùlọ ní time tá a wà yìí. Time tí wọ́n náà gbìyànjú pé ó fẹ́ jẹ́ president Nàìjíríà.
president Nàìjíríà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pọlọ àtolóye àtọ̀hún ní mímọ́. So kò ní dáa kó já sí pé tẹ́ni tórun bá ń kùn tí bá ń sọ̀rọ̀, mo ti sọ lẹ́ẹ̀kan pé tórun bá ń kùn ọ́ lè sùn kó refresh brain. Kò wá ní dáa kẹ́ni tí orun bá ń kùn kó máa sọ̀rọ̀. Ó yẹ kó mọ̀ pé àwọn ẹni tí ń gbọ́ orun òkun wọn, orun òkun àwọn, torí ọ̀rọ̀ ẹni tórun bá ń kùn kò yàtọ̀ sọ́rọ̀ ọ̀mùtí. Ọ̀rọ̀ rẹ̀ kò yàtọ̀ sọ́rọ̀ ọ̀mùtí. Ọ̀rọ̀ ọ̀mùtí sì ni kò yàtọ̀ sí ọ̀rọ̀ wèrè, to be sincere, kò yàtọ̀ síra wọn. Because ó sọ àwọn ọ̀rọ̀ kan nínú fídíò tí mo wò, mo padà rí pé Sowore yìí, àti bí wọ́n ṣe máa ń ròyìn rẹ̀, àṣé ó fúyẹ́ gan nínú làákàyè. Nítorí pé kí ni, tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀tún báyìí, Sowore ó gbọ́ owó sí lọ ni. Bóyá fẹ́nu mi lè sọ, bóyá àwọn ẹni tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mi lè sọ, kò yé mi. So ó dáa kó ṣàkíyèsí rẹ̀. Ó wá ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n ní wọ́n á mú ọmọ yẹn nítorí pé ó ya ìwé kan. Wọ́n náà wo bó ti pé ó ya ìwé kan. Number one, bóyá ó mọ̀ ìwé tó ya, ó kàn sọ, ó dá sọ̀rọ̀. Number two, ó lè mọ̀ ìwé tó ya kó má fẹ́ dárúkọ rẹ̀, torí pé ó mọ̀ pé tó bá dárúkọ rẹ̀ ó nítumọ̀ bí wọ́n mú un torí pé ó ya Quran. Àwọn òpònú èèyàn ń dá sọ̀rọ̀ yẹn dáadáa tí mi ò rò pé mo lè fún àwọn yẹn lésì. Mo ti rí pé òpònú là ń fi dá sọ̀rọ̀. But ìwọ tá ń wò pé bóyá o lè jọ lórí Nàìjíríà, pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ yìí, mi ò rò pé o yẹ ní olórí o. View tèmi o, èmi ò rò pé o yẹ lólórí ní Nàìjíríà. Ẹlòmíì lè ní view tiẹ̀ kó ní kódà o yẹ lólórí United States of America. Wàhálà tiẹ̀ ni ẹ̀. Àmọ́ ìlú táwa wà yìí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ olóye àtonílàákàyè, kò yẹ kó já sí pé ẹni tí ń sọ̀rọ̀ bí wọ́n ti ń sọ̀rọ̀ lẹ́nu, òun ni ó tọ́ sí olórí ní Nàìjíríà. Ó tọ́ sí. View tèmi ni ẹ̀. Wàláì. Mo dẹ̀ mọ̀ dáadáa. O lè tún jáde nísìkò ní wọ́n ti ń fọ̀rọ̀ kí ọmọ lẹ̀, wọ́n fẹ́ kó jáde. Wàláì jáde. Iṣẹ́ dáadáa ló fẹ́ ṣe. Wọ́n bá ṣe pé lóòótọ́ o, ọmọ yín ò ṣẹ́ o, wọ́n fẹ́ fọwọ́ lágbá lójú ni. Èmi gan máa fàdúrà ràn ọ́ lọ́wọ́ pé kò ní àṣeyọrí, kó rápọ̀nlé ń bẹ̀. Bọ̀ tó yẹ pé ọmọ yẹn ṣẹ̀, ó kàn rí pé ó yẹ kó dìde sí ni pé àwọn Muslim yìí wàhálà wọn pọ̀ jù. Ẹ̀tẹ́ ló mú bọ̀ bẹ́ẹ̀ o. Wàláì kò sí nǹkan kan, ìtìjú àti àbámọ̀ ló máa mú bọ̀ bẹ́ẹ̀, kò dàrú. Torí Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. Kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tẹ́nìkan máa ń dìde fẹ́nìkan. Ọlọ́run gangan sẹ́ kò sí lẹ́yìn alábòsí. So kò ní ìtumọ̀ sí mi pé ó dìde àbó dìde. Ẹni tó bá wà lórí òdodo lọ́lọ́run á kún. Kò dàrú. Kó wá ní wọ́n fẹ́ fọwọ́ lágbá lójú, wọ́n wá mú, wọ́n wá nà, wọ́n wá gbé lọ, wọ́n ṣe ọmọ yẹn léṣe gan, wọ́n ti nà gan. Sowore láìso olè ní máa ń rojọ́ bó ṣe ń rojọ́ yìí. Òun ní máa ń rojọ́ bó ṣe ń rojọ́. Olè ò kí ń gbé ọ̀rọ̀ láti ìsàlẹ̀ àtòkè lólè tí máa ń gbé. Olè ó wà ní wọ́n wá mú mi, wọ́n wá nà mí, wọ́n wá ṣe mí léṣe, ẹ̀jẹ̀ wá jáde lára. Òun ò ní sọ nǹkan tí ó ṣe. Ìlú yìí náà lájọ wà níwọ̀ Sowore yìí. Gẹ́gẹ́ bí ẹni tó lọ́pọlọ, tó ní làákàyè o, tó dẹ̀ mọ̀ pé òun fẹ́ darí ìlú, tó dẹ̀ mọ̀ pé implication tí ẹ̀ bá ń fa wàhálà bọ̀ lẹ́sẹ̀, result ẹ̀ ó yẹ kó mọ̀. Ìjọ tọ́mọ yìí bẹ̀rẹ̀ wọ̀nranwọ̀nran tí ń ṣe bó wà lù ú. Ó yẹ kó pa àwọn àgbààgbà tán tí ọ tẹ́jọ́ ń kóra yín káàkiri pé ẹni tọ́mọ yìí ń ṣe yìí o, ní tí máa ń bí wàhálà ni o, ẹjẹ́ á caution rẹ̀. O caution rẹ̀, o wá gbé láti ibi pé wọ́n wá mọ́ ọmọ, wọ́n wá kidnap ẹ̀, wọ́n wá lù, olè ní máa ń rojọ́ bó ṣe ń rojọ́ òun. Láì ṣolè, òun ṣolè náà. Wọ́n lọ sì máa rojọ́ bí ẹjọ́ táwọn olè máa ń rò. Kò dáa.
gẹ́gẹ́ bí ìjọmọ èèyàn tó fẹ́ jẹ́ olórí ibo, olórí Nàìjíríà, olórí Nàìjíríà. Bó ń ṣe irú sí ìlú ẹ̀ kò tẹ̀ tó ó lè ṣiṣẹ́ yẹn lábẹ́lẹ̀. Ìmọ̀ràn ni o. Ó dáa kó dìde sọ́rọ̀ èèyàn náà. Ta ni ó sọ pé kò dáa? Iṣẹ́ dáadáa ni kéèyàn dìde, kéèyàn gbìjà èèyàn, kéèyàn rí pé wọ́n fẹ́ yàn èèyàn jẹ, kéèyàn sì dúró tì. Iṣẹ́ dáadáa ni. But kì í ṣe kó jáde. But olóṣèlú ni ọ́. Ó lè ní targeting tiẹ̀ lórí bó ṣe jáde. Àwọn èèyàn ti mọ̀ ọ́n right, but láti lè tún fún àwọn èèyàn ní káwọn èèyàn lè fún ọ ní audience pé àwọn eléyìí ó ń ṣiṣẹ́ ọ̀la tara rẹ̀ kalẹ̀ ní mọ́dàmú ara rẹ̀ ó yá wa. Òun palẹ̀ mọ́ ìbò tí ń bọ̀ kalẹ̀. Òun leléyìí tó ń ṣe kì í ṣe pé bóyá o fẹ́ràn ọmọ Tani Ọlọ́run náà tó bẹ́ẹ̀ o. Kì í ṣe pé o fẹ́ràn rẹ̀ o. Torí gbogbo ẹjọ́ tó ń rò pápátá mo study ẹ̀ dáadáa pé ó dà pé eléyìí kan ṣiṣẹ́ ìbò tí ń bọ̀ kalẹ̀ ni káwọn èèyàn lè mọ̀ ọ́ jù bẹ́ẹ̀ lọ. Káwọn èèyàn lè tún rí i pé alákìtiyan ni àwọn eléyìí ń jà fẹ́tọ̀ wọn. Tí wọ́n bá rí pé àwa máa ń jà fẹ́tọ̀ ni. A máa ń jà fẹ́tọ̀ ni. Ẹ̀tọ́ tó jà fún ìjọ tí Wike ti ń sọ̀rọ̀ pé state yìí state Christian ni ó tún sọ. Mo dẹ̀ like Wike. Wàláhì ọ̀rọ̀ gidi ni Wike sọ. Because ó rí pé kóun sọ̀rọ̀ yẹn níjọ́ náà boldly. Kóun sọ boldly ni ó mú àlàáfíà bá àwọn èèyàn wọn nínú state wọn. Ní ò ní dá state rú mọ́ wọn lójú. Kálukú ó ti mọ̀ pé wọ́n ti ní Christian state níbí yìí o. Ẹ má jà fa wàhálà o. Ẹ já rọra máa ṣẹ̀sìn wa jẹ́. Ṣèbá ẹlẹ́bọ ń bẹ́ẹ̀ Mùsùlùmí ń bẹ́ẹ̀ kí ló dé tún ò dìde? Kí ọba Ìlọrin wá sọ pé ìlú yìí o ìlú Mùsùlùmí ni. Káwọn kan wá sọ pé àwọn trespassing nìyẹn. Nígbà tí èèyàn ń lọ lè jálù ohun ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí ó dẹ̀ dá lábẹ́ òfin. So wọ́n wá rí i pé wọn ò lè rojọ́ pé ó ya ìwé kan, wọ́n wá ló bọ́ àwọn kan. Kí ló dé tí wọn ò lè rojọ́ pé ó ya ìwé kan nínú court? Wọ́n lè rojọ́ ẹ̀ náà. Tí wọ́n bá rẹ́ni torí rẹ̀ pé tó mẹjọ́ rò á rò. Ṣèjọba fọwọ́ sí kéèyàn máa ṣe tí ó dàlúrú? Kò síjọba náà láyé yìí, pàápàá jùlọ ìjọba Nàìjíríà, anything tí ó bá ti mú ogun wá, tí ó da ìlú rú wá, tí ó fọ́ ìlú, tí ó kó ìlú sí wàhálà, ìjọba go against ẹ̀. Gbogbo ohun tí ń ṣe yẹn ṣé nǹkan tó lè dá wàhálà lẹ́kọ̀ọ́ ni? Tí wọ́n sọ pé wọ́n ló yàwé, okay, n tó ń sọ fún wa nísìnyí Sowore. Nǹkan tó ń sọ fún wa òun ni pé torí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, torí pé ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ṣé Ọlọ́run ya ọ̀lẹ ni tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ gbìjà Ọlọ́run? Ṣé Ọlọ́run ṣe gbìjà? Ó rí dínkù Ọlọ́run kan kéèyàn kan sọ pé òun fẹ́ gbìjà Ọlọ́run. Wà níbi kí adìẹ kó sọ pé òun fẹ́ gbìjà olówó, òun fẹ́ lọ court. Sowore kí ló dé tó ń ṣe báyìí? Kí ló dé tó ń ṣe báyìí? Pẹ̀lú ọ̀kẹ́ n tó ń sọ fún wa ni pé gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan kán máa fẹnu gún ẹ̀sìn mi, Ọlọ́run ó kúkú gbìjà ara rẹ̀. Òun legalize káwọn èèyàn máa dàlúrú. Ìtumọ̀ ẹ̀ ni pé o fẹ́ káwọn èèyàn máa ìtumọ̀ ẹ̀ ní ẹ̀ náà. O ní Ọlọ́run máa gbìjà rẹ̀. So kálukú lè máa dàlúrú bó ṣe wù. Mo fẹ́ bi ọ́ léèrè. Chọ́ọ̀chì ilé Ọlọ́run ni àbí ilé èèyàn? Kò sí nǹkan tó lè pe ilé Ọlọ́run náà ló máa pe. Mọ́ṣáláṣí ilé Ọlọ́run ni náà là pé. Ìgbàlẹ̀ táwọn tọ̀hún ti ń sin Ọ̀rúnmìlà àti àwọn nǹkan tí wọ́n ń sìn bẹ́ẹ̀, ibi tán ti ń sin àwọn ọlọ́run ọba wọn náà nìyẹn. So àwọn ọlọ́run kálukú náà lè gbìjà ara rẹ̀. So o fẹ́ sọ fáwọn èèyàn pé kán lọ wó chọ́ọ̀chì kí kírísítẹ́nì ó ṣe báyìí, Ọlọ́run ó gbìjà rẹ̀? Àbí káwọn èèyàn máa kó báíbù jáde kán máa súnná kí kírísítẹ́nì wá ṣe báyìí, Ọlọ́run ó gbìjà rẹ̀? Àbí kán lọ wó mọ́ṣáláṣí káwọn mùsùlùmí wá ṣe báyìí, Ọlọ́run ó gbìjà rẹ̀? Àbí kán máa sun gbogbo Quran tó jẹ́ pé ìpìlẹ̀ ẹ̀sìn tiwa nìyẹn tá a ní bìlífù sí, ká wá ṣe báyìí, Ọlọ́run ó gbìjà rẹ̀? Àwọn oníṣàngó náà káwọn èèyàn máa lọ ba ìgbàlẹ̀ wọn jẹ́ gbogbo ibi tán ti ń ṣe kínní, Ọlọ́run ó gbìjà rẹ̀? Mo ṣe sọ pé òun sọ̀rọ̀ bí ẹni tó ń kùn.
ẹni tó ń tẹ̀ ń kú ni òun pẹ̀lú ọ̀mùtí kò sí yàtọ̀ o, kò sí yàtọ̀. Ọ̀mùtí dẹ̀ ní pẹ̀lú ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu wèrè pẹ̀lú ọ̀rọ̀ tiẹ̀ náà kò sí yàtọ̀. Báyìí tó ṣe ń ṣe báyìí, so òun sọ fáwọn èèyàn pé wọ́n lè máa ṣe tó bá wù wọ́n pẹ̀lú ara wọn. Ẹni tó fẹ́ jẹ́ olórí ò ń ṣe báyìí náà, ẹni tó fẹ́ jẹ́ president kò ń ṣe báyìí. Mo sọ lẹ́ẹ̀kan pé view tèmi tí wọ́n bá ní ṣé Sowore ní quality leadership ò ní kéèyàn kàwé lásán kó kàn láyà lásán kọ́ òun kọ́ náà. Kéèyàn kàwé kó mọ̀wé kó lẹ́nu kó lè sọ ìbò òun kọ́ ni wọ́n fi ń lead, ní wọ́n fi ń lead kíní yìí. Tí èèyàn bá ti ní kò lè lead, tí èèyàn bá ti ní kíní kò lè ṣe kíní, kò lè lead. Bú president lójoojúmọ́, ìwọ ń bú president lójoojúmọ́ láàárọ̀ kó máa jáde lẹ́nu leader ẹni tó fẹ́ lead wípé òun máa ń búyàn dáadáa. Àṣà ni máa ń ṣe báyìí. Àṣà ò dẹ̀ tọ́ ní leader, kò tọ́ ní president. So ó jẹ́ àwọn ìmọ̀ràn tí mo fẹ́ fún ẹ. Èèyàn ń ya àṣà àwọn wà tó ń wù látẹ̀yìn táwọn èèyàn kan ń fojú kò fún pé ọmọdé ní í ṣe ẹ̀fẹ̀ lé ilẹ̀ kò máa ti ń ṣe. Ó yẹ kó ti change pẹ̀lú eléyìí tó ṣe yìí o. President ẹni tí ó jẹ́ olórí kò ń ya àṣà, kó kàn máa sọ̀rọ̀ kẹ́nu rẹ̀ mọ́ ní kò ń ya àṣà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yá wa pé tó o bá ti ní tìjú máa ṣe tó bá wù ọ́. Àìní tìjú ni ó dẹ̀ ń fi bí 200 million plus ní Nàìjíríà yìí. So káyà mú àṣà kó fi ṣe olórí, ó dàbí pé àwa Nàìjíríà gan àmọ́ nǹkan tá à ń ṣe mọ́ nìyẹn. Gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ó dàbí àmọ́ nǹkan tí à ń ṣe mọ́ nìyẹn tó bá kan pé àṣà la fi ṣe olórí. Kò dá ká fi àṣà ṣe olórí. So subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa natubu ilayka. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.